Alaroye máa wí o. Awoyemi jí ara ẹ̀ gbé ó láwọn ajínigbé ni. Nítorí gbèsè mílíọ̀nù kan náírà tí baálé ilé kan ọ̀gbẹ́ni ẹni ìtàn Awoyemi ẹni ọdún 41 jẹ tí kò sì mọ bí yóò ṣe san ló fi dọ́gbọ́n sọ̀rọ̀ ara ẹ̀. Níṣẹ́ ló jí ara ẹ̀ gbé tó sì ní àwọn ajínigbé ló jí òun ló bá tún béèrè fún owó ìtúsílẹ̀. Ní báyìí ọ̀dọ̀ àwọn ẹ̀ṣọ́ aláàbò ìpínlẹ̀ Ògùn tí wọ́n ń pè ní Ogun State Security Network Agency táwọn èèyàn mọ̀ sí Àmọ̀tẹ́kùn ní baálé ilé náà wà tó ti ń ràn wọ́n lọ́wọ́ nínú ìwádìí wọn lórí ẹ̀sùn tí wọ́n fi kàn án. Alaroye gbọ́ pé nítorí gbèsè mílíọ̀nù kan náírà tí afurasí ọ̀daràn náà jẹ ló ṣe parọ́ pé àwọn ajínigbé kan ti jí òun gbé. Ìyàwó ẹ̀ abilékọ Tọ́pẹ́ Awoyemi tí wọ́n jọ ń gbé lágbègbè Ìrolù Rẹ́mọ níjọba ìbílẹ̀ Ìkẹ́nnẹ́ nípínlẹ̀ Ògùn ló lọ́ọ́ fi ìṣẹ̀lẹ̀ náà tó àwọn Àmọ̀tẹ́kùn tó wà lágbègbè náà létí lọ́jọ́ 10 oṣù kọkànlá ọdún yìí ní nǹkan bíi aago 9 àárọ̀. Ó ṣàlàyé fún wọn pé àwọn ajínigbé kan ti jí ọkọ̀ òun gbé sá lọ. mílíọ̀nù 5 náírà ni wọ́n sì ń béèrè fún kó tó di pé wọn yóò tú u sílẹ̀. Lójú ẹsẹ̀ táwọn Àmọ̀tẹ́kùn gbọ́ sí ìṣẹ̀lẹ̀ náà ni wọ́n ti bẹ̀rẹ̀ ìwádìí lórí ẹ̀ kó tó di pé ọwọ́ tẹ̀ ẹ́ láìpẹ́ yìí. Ọ̀gá àgbà àjọ Àmọ̀tẹ́kùn ọ̀hún ajagunfẹ̀yìntì Aládé Adédìgbà tó fìdí ìṣẹ̀lẹ̀ ọ̀hún múlẹ̀ fáwọn oníròyìn sọ pé ìwádìí ìjìnlẹ̀ táwọn ṣe nípa ìṣẹ̀lẹ̀ náà fi hàn gbangba pé tẹ́tẹ́ ni afurasí ọ̀daràn náà fowó ta. Nítorí kò mọ bó ṣe máa san gbèsè tó jẹ padà ló ṣe dọ́gbọ́n jí ara ẹ̀ gbé. Àtẹ̀jáde kan tí wọ́n fi síta nípa ìṣẹ̀lẹ̀ ọ̀hún ni wọ́n ti ṣàlàyé báyìí pé ó fowó ta tẹ́tẹ́ ni ó sì ti jẹ gbèsè mílíọ̀nù kan náírà. Ṣáájú àkókò tó jẹ gbèsè náà ló jẹ́ pé ó ti fìgbà kan jẹ mílíọ̀nù 6 náírà nídìí tẹ́tẹ́. Ó sì fowó ọ̀hún ra mọ́tò akérò Toyota Corolla kan àti ọ̀kadà bàjáàjì kan. Tẹ́tẹ́ náà ti wọ̀ lẹ́wù débi pé kò mọ̀gbà tó tún jẹ gbèsè mílíọ̀nù kan náírà nídìí ẹ̀ ló bá parọ́ pé wọ́n jí òun gbé sá lọ ni. Nínú ìwádìí tá a ṣe láti wá lọ ságbègbè Ìjàgbà kò sí níbẹ̀. La bá wá lọ sí Ọ̀tà níjọba ìbílẹ̀ Adó-Odò Ọ̀tà nípínlẹ̀ Ògùn yìí kan náà. Àárí ní páàkì àwọn ọlọ́kadà kan láàárọ̀ kùtùkùtù ọjọ́rú wẹ́sídẹ̀ẹ́ ọjọ́ 13 la bá fọwọ́ òfin mú. Lásìkò tá a gbá a mú ṣe lẹ́nu ẹ̀ ń rùn bíi pé ó ti gbé nǹkan jẹ ó fẹ́ gbẹ̀mí ara ẹ̀. Kí a la gbé lọ sílé ìwòsàn aládàáni kan tí wọ́n ń pè ní Rufina Private Hospital tó wà lágbègbè Ìpẹ́rù fún ìtọ́jú tó péye. Adédìgbà wá sọ pé tó bá ti gbádùn dáadáa làwọn máa fà á lé àwọn ọlọ́pàá ìpínlẹ̀ náà lọ́wọ́ fún ìgbésẹ̀ tó bá yẹ lórí ọ̀rọ̀ ẹ̀. Adéwálé Adéoyè ló ṣàkójọpọ̀ ìròyìn ọ̀hún fún Alaroye Online Television.